Abíọ́dún ti lé lọ́dún Àyìndé ọmọ Èkó àrùn mi ìsàlẹ̀ gbẹlẹgbẹ happy birthday to you. Èyí ò ní jà ṣe pẹ̀kún nílé ayé mi kó máa fa ìkúdẹ́gbẹ̀rà nínú ọ̀la ńlá pẹ̀lú àlàáfíà rẹ̀. Undefeated house of comedy adẹ́rìn-pòṣónú kó má ṣe mẹ́kún. Oníwà tútù bí àdàbà gbogbo ayé ló ń sọ pé ó ṣe ìhànrẹ́ ọmọ bàbá Abíọ́dún kó gbogbo tọ́ kó máa fa ìkúdẹ́gbẹ̀rẹ̀ aláṣà lára bí. Ó yá òdìlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Èkó àdìlẹ̀ ìṣánilẹ̀ Abíọ́dún Àyìndé ṣe máa ní ìsúnmẹ́ òjòrè. Èkó àkété ìlú ọgbọ́n odò ní forí fọlọ́kun àmọ́ ṣàká tó máa jẹyẹ lọ́bẹ̀ òjèrè ìlú Ògùn alágbálúgbò mi òrìṣà odò tó ní kálá títí sórí ọ̀sà. Èkó àdìlẹ̀ mo débẹ̀ mo gàgẹ́rẹ́ mo sáré tẹ̀lẹ́sẹ̀ méjì lọ ọmọ arápájáre tí omi mo wọ̀ dẹ̀dẹ̀ mo tẹ̀lẹ̀ rọ̀fọ̀ ta ló ní wò lé mi lẹ́kọ̀ọ́ àdìlẹ̀ o ọmọ olódò àṣẹrẹ́rẹ́ ẹbí wọn ta ló la bàtà bútú bàbá omi kómi ẹ bèrè pé ta ló la bàtà bútú bàbá odò kódò ọmọ Òṣùpálẹ̀ àní Ògún ẹni ọwọ́ bàbá rẹ̀ bá tó kó lọ tún ṣe ọmọ àfíjú wájà wọn rìn gbẹ̀ndẹ̀kẹ́ ọ̀gùn wọ́jà wọn pa sí ọ̀sìn. Àyìndé bá ń ká Àyìndé bá mi àpọ́nlé kẹjọ máa wà ní mùsùlùmí gba òjèrè.